gbogbo ọmọ Nàìjíríà kan jọ kán dìde ìrànlọ́wọ́ fún mi. Kò sẹ́bí, kò sára, kò sẹ́nì kankan. Mi ò lára, Ọlọ́run mi ò lè nìyàn. Àìlénìyàn ló má bìrùn pẹ́ létí omi. Má ṣe jẹ́ kó jìnnà kó tó ṣàánú mi ò, kọ́rọ̀ mi má bàa dàbí ábìrùn létí omi. Gbogbo ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi. Ẹ má jẹ́ kí èmi náà kú bí àwọn òbí mi ṣe kú. Ẹ má jẹ́ kí kú bá àwọn ẹ̀gbọ́n mi ṣe kú. Ẹ ṣàánú fún mi. Ẹ ṣàánú fún mi ọmọ Nàìjíríà. Ẹ wò ó, nítorí ọmọ pọ̀. Jẹ́ lè bá wa sọ díẹ̀. Òun náà ni mo lè sọ, òun náà mo sì ń bi ọmọ Nàìjíríà kan ṣàánú mi. Kán gba èmi náà, kán má jẹ́ kí n kú bá àwọn bàbá àti ìyá mi ṣe kú. Mi rò pé ọjọ́ orí bàbá àti ìyá mi ju tèmi náà lọ tán fi kú. Bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀gbọ́n tí mo níwájú, ọmọ 5 ni ìyá àti bàbá mi bí. Nínú àwọn 5, 3 ti di olóògbé nínú wọn. 3 ti dolóògbé. Àwọn ọmọ mẹ́ta tó kù náà tán dolóògbé náà, ọrùn mi ló wà, èmi mò ń tọ́jú wọn. Láti ìgbà tí ìyá àti bàbá ti kú, àdágbé àdáfà ni. Àwọn tó dúró náà, ẹ̀gbọ́n bàbá mi tó tún tọ́jú wa, òun náà tó fò sánlẹ̀, òun náà tún jọ́lọ̀ nípè. Láti ìgbà yẹn, bí kì í ṣe alárùrù, bí kì í ṣe gbogbo ẹ̀, mo fi survive life mi. Tí mo fi débi tí mo dé lénìí. Ló ń dùn mí pé irú èmi kọ́ ló yẹ kí irú àìsàn yẹn tọ́ sí. Bàbá ní sùúrù, ẹ má kì. Inú làálàá náà ni mo là kọjá. Tó náà fi gbà ṣàkóso, tèmi náà fi jẹ́ èèyàn, tí mo fi nílé lórí, tí mo ní mọ́tò, tí mo ní gbogbo. Ṣùgbọ́n inú àìsàn yìí, gbogbo ẹ̀ ti ń tán lọ. Gbogbo ọmọ Nàìjíríà ẹ ṣàánú fún mi. Ẹ má kì. Ẹ ṣàánú fún mi. Àánú ni mo bèrè fún. Ẹ má kì. Ẹ pẹ̀lẹ́ bàbá. Ẹ sọ kọ́kọ́ fún mi. Ẹ ní ẹ kì í tọ̀ mọ́. Kò sí tọ̀ mọ́. Ó ti tó gbà wo tí ẹ ti tọ̀ báyìí sìn. Kò ṣe pé mi ì tọ̀ rárá. Mo máa ń tọ̀. But ìtọ̀ yẹn kò ṣe pé tọ̀ tó pọ̀ bíi tàwọn èèyàn tó kù. Dialysis ló máa ń fa omi lára mi. So ìtọ̀ tí ó bá wá náà, ó díẹ̀ bá wá lórí okó, inú páìpù lè tó kù àgbà lọ. Wọ́n dẹ̀ látúnṣe wà fún gbogbo ẹ̀. Ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi. Ẹ ràn mí lọ́wọ́. Ẹ má jẹ́ n wà bákan náà mọ́. Ìnira yìí pọ̀. Ẹ pẹ̀lẹ́ bàbá. Ẹ jọ̀ọ́. Orúkọ mi ni Ìṣọ̀lá Ọláolú Ọmọgbọ́láhàn. Mo jẹ́ ọmọ bíbí Kwara State. Ọmọ ìlú Kwara. Ní ìlú Ìsànlú-Ìsìn ní Kwara State. Mo ń gbé ní ìlú Ọ̀rẹ́ ní Ondo State. Ẹ ṣeun. Iṣẹ́ òun gbọ́gbọ́n lẹ́ ṣe sí. Iṣẹ́ tí mò ń ṣe tẹ́lẹ̀, mo bá hospital kan ṣiṣẹ́ kí n tó kúrò ńbẹ̀. So ìgbà tí mo ti kúrò ńbẹ̀, mo ṣáà ń wá àwọn kankan, mo fi ń pawọ́dà. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run sì ń gbàṣàkóso kí àìsàn tó dé. Ẹ ṣeun. Nígbà tí ẹ̀ ń bá hospital ṣiṣẹ́, kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe pàtó gangan ní hospital náà? Mo jẹ́ nọ́ọ̀sì níbẹ̀ nígbà yẹn. Nọ́ọ̀sì? Nígbà yẹn. So mo dẹ̀ ti kú ńbẹ̀, mo ti kú ńbẹ̀ ńsìn, ó ti wọ bóyá bíi 7 to 8 years tí mo ti kú ńbẹ̀. Láàárín ọdún 7 yẹn sí ọdún 8, ẹ ní ẹ̀ ń pawọ́dà. Kí ni àwọn nǹkan tẹ fi ń pawọ́dà tó dàbí kò ló mú? Ní tá a fi ń pawọ́dà ni pé èmi àti ìyàwó mi hope chemist. Ìyàwó mi kọ́ chemist, èmi náà padà kọ́. So òun la fi ń pawọ́dà. Ẹ ṣeun. Kó tó di pé àìsàn wa dé. Ẹ ṣeun. Ǹjẹ́ lè bá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tó gbé yín gangan wá sórí ètò yìí gangan sí? Àti pé kí lẹ fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n ṣe fún yín? Ohun tó gbé mi wá sí orí ètò lénìí, ó ní pé mo need ìrànlọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà láti ṣàánú fún mi, láti ràn mí lọ́wọ́. Mo ní àìsàn kíndìnrín tó jẹ́ pé mo ti ná ọ̀pọ̀lọpọ̀ owó
àwọn kọ̀ọ̀kan náà ti ṣàánú fún mi, wọ́n dúró tì mí, ṣùgbọ́n still náà agbára mi ò tíì ka. Mo fẹ́ ṣe transplant torí ojoojúmọ́ ni mò ń rí ọlọ́mọ fìnira kan gbogbo wa. Ojoojúmọ́ ni mò ń rí ìnira tí mo sì ń náwó lójoojúmọ́ láti jẹ́ kí ẹ̀mí mi lè wà. Mo ní ìrànlọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà láti lè ràn mí lọ́wọ́ lórí owó tí mò ń wá. Ẹ ṣeun gan. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa, ẹni kidney problem, wọ́n dẹ̀ fẹ́ ṣe kidney transplant fún bàbá. Báwo lẹ ṣe mọ̀ pé ní kidney problem yìí? Kí ni àwọn nǹkan tí ẹ rí kó tó di pé ẹ sátọ dókítà lọ tó fi wá ṣàlàyé fún pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀? Àwọn àpẹẹrẹ wo kan lẹ rí? Mo ti ní ìṣòro yìí bọ̀ láti year 2020. Lọ́jọ́ tí mo kọ́kọ́ discover ìṣòro yìí, mi ò tiẹ̀ mọ̀ pé n tó lágbára báyìí ni. Ibi ìtọ̀ ló ti bẹ̀rẹ̀. Mo fẹ́ tọ̀ ńjọ́ yẹn, mo rí pé blood wà ńbẹ̀. Mo ṣe lọ sí General Hospital nìyẹn. Mo dé General Hospital, wọ́n fún mi lóògùn. Ṣùgbọ́n ìgbà tí mo rí pé kò mu, mo padà gbéra mi lọ sí Ifẹ̀. Mo dé General Ifẹ̀ lọ́jọ́ yẹn. Ṣùgbọ́n ìgbà tí mo dé General Ifẹ̀, wọ́n ní pé kí n máa nípa àwọn wà on strike. Mo lọ sí 7 day. 7 days wọ́n treat mi, mo padà wálé. The following week, kíní yẹn tún padà repeat, mo tún padà lọ sí 7 day. Ìgbà tó di táwọn 7 day rí pé agbára wọn ò ka, àwọn teaching hospital Ifẹ̀, Ọbáfẹ́mi Awólọ́wọ̀, wọ́n ti resume ńgbà yẹn. Wọ́n ní láti refer mi lọ síbẹ̀. Ìgbà tá sì débẹ̀, wọ́n kọ àwọn gbogbo oríṣiríṣi test fún mi. Àṣé torí complete a week, 2 weeks, let's say 2 weeks, ni mi ò fi tọ̀, títọ̀ ò gbọ̀n mi rárá. Ìgbà tá dé Abuad láti lọ ṣe test yẹn, a ṣe test tán kọ fún mi. Mo ṣe tán, bóyá MRI lórúkọ test yẹn. Ìgbà tá ṣe náà discover pé mo ní pelvic obstruction, PUJ. Wọ́n ní joint ibi tí ìtọ̀ ti máa ń wá láti ara kidney tí ó fi gbé wá sínú bladder, epo ti block. Wọ́n láwọn máa ṣe operation fún mi ni. Wọ́n dẹ̀ ṣe operation yẹn ní Teaching Hospital Ifẹ̀. Ọlọ́run dẹ̀ gbàṣàkóso ńgbà yẹn. Wọ́n ṣe, ó wà successful. Ìgbà tán ṣe tán, in the next 6 days, wọ́n discharge mi. Wọ́n á sọ fún mi pé méjèèjì ló block o. Pé bilateral ni, pé àwọn máa padà ṣe operation kejì. Wọ́n ní after 6 months. After 6 months yẹn, before 6 months, mo ń lọ fún clinic. Ọ̀nà méjì mo ti ń lọ fún clinic ní Ifẹ̀ nígbà yẹn. Mo ń lọ ní fún urology àti renal. So wọ́n sì ń take care mi, mo wà okay. Ìgbà tó pé ọdún kan, mo tún rí àwọn symptoms mi. Mo padà ń sọ fún wọn. Wọ́n ní kí n lọ sí Ìbàdàn ní iná porúkọ hospital yìí. Pé kí n lọ ṣe test kan bẹ̀, pé káwọn wò bí kidney méjèèjì ṣe function sí. Ìgbà tí mo ṣe test yẹn, kidney kan wà 100%, ìkan wà 25%. Àwọn ní ètò wà 100% yẹn pé kí n sì máa manage ẹ̀ lọ́nà. But ìgbà tó yá, ní ẹ̀ ṣe ń worse sí, mo ṣáà ń lọ sọ́bọ̀dọ̀ wọn. Wọ́n láwọn máa padà ṣe another operation fún the second side. Mo ní kò sí problem. Gbogbo àwọn kan tán ní kí n make, mo make ẹ̀. Owó tán ní kí n san, mo san. Wọ́n sọ operation yẹn. Mo sọ operation ní 2023. Ìgbà tán ṣe, wọ́n ṣe lákọ̀ọ́kọ́, kò mu. Wọ́n tún sọ pé àwọn máa padà tún ṣe. Ìgbà tán ṣe lẹ́ẹ̀kejì, ìgbà tán fẹ́ ṣe lẹ́ẹ̀kejì, wọ́n ní pé ìdọ̀tí tún ti wà nínú bladder mi. Wọ́n láwọn máa ṣe, àwọn máa operate bladder yẹn náà. Wọ́n ṣe lẹ́ẹ̀kejì, ìgbà tán ṣe, still náà kò mu. Bladder yẹn ò heal. Stent tán fi sí mi nínú kò ṣiṣẹ́. Along the road, ìgbà tí ó fi pé bóyá let's say 6 months, kidney yẹn ó daṣẹ́lẹ̀ pátápátá. Ìkejì yẹn tó wà 100% yẹn, ó náà daṣẹ́lẹ̀ pátápátá. Kò ṣiṣẹ́ mọ́. So wọ́n ìgbà tí mo lọ sí Ifẹ̀,
wọ́n tún dialysis mi like 3 times wọ́n discharge mi kí n máa bọ̀ wálé ìgbà tí mo délé ọjọ́ kẹta tí wọ́n discharge mi oná rush mi padà sí Unimed lóru Ọlọ́run ló sọ pé màá di èní tí gbogbo ẹ̀ yíwọ́ tán ìgbà tí wọ́n wá dé Unimed àwọn Unimed ló wá discover pé kò sí nǹkan tá a lè ṣe sí ju pé transplant lọ nígbà yẹn wọ́n ní pé kí n máa dialysis ní 3 times a week láti ìgbà yẹn mo ti ń dialysis 3 times in a week tó dẹ̀ consume ní a lot of money tí mò ń ná session kan owó tó máa parí session kan lé ní 70,000 naira màá dẹ̀ ṣe ní ẹ̀mẹ́ta ní oṣù ìgbà tó yá ó di ẹ̀méjì gbogbo tó di ẹ̀méjì ní ọ̀sẹ̀ báyìí kò pẹ́ ní ìsìn báyìí ẹ̀méjì mò ń ṣe lọ́sẹ̀ báyìí màá ṣe ní 8 times ní a month owó tí mò ń ná ó pọ̀ nínú ẹ̀ náà dẹ̀ ní ìrora pọ̀ ń bẹ mo kàn fẹ́ kí ọmọ Nàìjíríà kan ṣàánú mi kan gbẹ́jọ́ mi rò. ẹ ṣeun gan bàbá ǹjẹ́ ṣé àwọn dókítà ṣé wọ́n sọ fún yín nǹkan tó fà á tí kídìní fi daṣẹ́lẹ̀ ṣé ẹ̀ ń fa sìgá ni ṣé ẹ̀ ń mọtí ni àbí ó máa ní àwọn nǹkan kan tó máa ṣẹlẹ̀ ǹjẹ́ ṣé ẹ béèrè pé kí ló fà á. mo béèrè lọ́wọ́ wọn pé kí ló fà á torí bí mo ṣe wà mi ì mu sìgá rí mi ì mu igbó rí mi ì lo hard drug rí láyé mi mi ì lè parọ́ pé bóyá mi ì fẹnu mi kọtí rí mi ì mu dry gin rí láyé ọtí tí mo mọ̀ pé mo mu rí láyé mi mo mu Heineken rí mo dẹ̀ mu stout rí mo dẹ̀ ti fílẹ̀ ń sìn kó tó di pó rẹ̀ mi gan mo ti fi kalẹ̀ tí mi ì mu kankan mọ́ mo ti fi ọtí lẹ́yìn tí lé ní 8 years ìgbà tí mo béèrè pé kí ló fà á wọ́n ní àti kékeré wípé kíní ẹ̀ ti wà lára mi wípé bí mo ṣe ń dàgbà ó ní kíní yẹn ń block Ọlọ́run ló ń block ipò ló ń block títí tó fi block tán wọ́n ní àti kékeré yẹn tó bá jẹ́ pé èèyàn lákíyèsí pé èèyàn ti mọ̀ láti kékeré mi dẹ̀ ní kò rí rẹ̀ mí kò sí nǹkan tó ṣe mí bọ́ tó bá jẹ́ pé mo ní ìyá láyé tàbí mo ní bàbá ṣe mọ̀ pé láti kékeré yẹn wọ́n lè máa mọ̀ pé àbí nǹkan kan báyìí ṣẹlẹ̀ sọ́mọ yìí o láti tètè gbé lọ ṣùgbọ́n ní tí wọ́n sọ náà ni pé kíní yẹn ti wà lára mi láti ìgbà tí mo ti wà kékeré kò í ṣọtí ló fà á kò í ṣe sìgá kò í ṣe gbó kò dẹ̀ ṣe ní ìmọ̀ gbogbo ẹ̀rí láyé. ẹ ṣeun bàbá ẹ ti ní ọmọ ọdún mélòó báyìí sí. báyìí mo jẹ́ ọmọ 44 years. 44 years ǹjẹ́ ṣé ti níyàwó ṣé ti bímọ. mo ti níyàwó mo sì tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dó tì mí mo dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi lọ́pọ̀lọpọ̀ torí mo ti níyàwó nísìnyí ó ti ilẹ̀ jútà sí tó jẹ́ pé Ọlọ́run yọ̀ǹda ọmọ fún ṣùgbọ́n nínú ìṣòro yìí náà òun náà lọ́lọ́run tó wá yọ̀ǹda ọmọ fún gbogbo ètò ìyàwó mi mọ́ sí wọ́n yẹ̀ fẹ́ pé yé ẹ̀yìn ó sì ní triplet lọ́wọ́ nínú gbogbo ìlànà báyìí ẹ̀yin ọmọ Nàìjíríà dákun ẹ gbà mí ẹ ṣàánú fún mi ẹ ràn mí lọ́wọ́ kò sí ìyá kò sí bàbá kò sẹ́gbọ́n àfọlọ́run ẹ jọ̀ọ́ mo ní di transplant owó tí mo sì nídìí pọ̀ gbogbo ọmọ Nàìjíríà mo ra wẹ́bẹ̀ sí yín Ọlọ́run níṣẹ́ yín náà lẹ́yìn nìkan ẹ̀yin náà ò ní dààmú ẹ ní dààmú lórí ọmọ ẹ ní dààmú lórí aya lórí yín fúnra yín ẹ ní dààmú gbogbo yín pátá mo bẹ̀ àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú fún mi. bàbá ọ̀gọ̀ǹgọ̀ lówó tẹ nílò láti fi ṣe transplant. owó tí mo nílò ń sìn pátápátá àti owó dónà àti gbogbo ẹ̀ ó jẹ́ 42 million naira. 42 million. 42 million ní agbára mi ò ká ẹ ṣàánú fún mi. bàbá ẹ ṣàánú mi. ẹ ní sùúrù 42 million lẹ nílò. bẹ́ẹ̀ ni. bàbá ẹ má bínú pé mo béèrè ìbéèrè yìí lọ́wọ́ yín nínú 42 million yìí gangan bí èlò gangan lẹ́yìn gan ti rí. ìgbà tí mo gbálé tí mo gbọ́ ko gbogbo tí mo ní mo ti tà àwọn tó tún ṣàánú àwọn míì náà ṣàánú mi gbogbo tí mo ní sìn mo ní 17 million naira lọ́wọ́. ẹ ní 17 million. mo ní 17 million naira lọ́wọ́
ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí n fi ṣe transplant tán, ẹ má jẹ́ kí n fi ṣe dialysis tán, ẹ ṣàánú mi, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí n fi 70 million ṣe dialysis tán. Owó tí mò ń ná fún dialysis pọ̀ jù, mi ì dẹ̀ lówó lọ́wọ́ mọ́, ẹ ṣàánú mi, ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Nàìjíríà, ẹ ní kan ogun, ẹ ní kan dààmú, ẹ ṣàánú. Bàbá, nígbà tí ẹ̀ ń bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan rẹ̀, ẹ fi wá pé ìyá àti bàbá yìí ti dolóògbé. Bàbá, ẹ tó ọmọ ọdún mélòó nígbà tó máa dolóògbé? Nígbà tí bàbá mi fi dolóògbé, mi ò ju bóyá mo wà ní bóyá 9 years or 8. Ọdún mẹ́sàn-án. Ní 1991 ó ní bàbá mi kú. Màmá tó bí mi náà kú ní 1992. So láti ìgbà yẹn kò sí ìyá kò sí bàbá. Ẹ má bínú pé mo dárò mọ́ yín lẹ́nu. Nígbà tí ẹ dàgbà tẹ́yìn náà tójú bọ́, ǹjẹ́ àwọn èèyàn tó jẹ́ bíi bàbá tó ṣe bíi bàbá tó ṣe bíi ìyá tó ń pè ní guardian nígbà tí àwọn ìyá àti bàbá dolóògbé, ǹjẹ́ ṣé wọ́n ṣàlàyé àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí màmá àti bàbá tó fi dolóògbé fún yín? Ẹ wò ó, nítorí ọmọ pọ̀. Jẹ́ lè bá wa sọ díẹ̀. Òun náà ni mo lè sọ, òun náà mo ṣe ń bi ọmọ Nàìjíríà kan ṣàánú mi, kán gba èmi náà, kán má jẹ́ kí n kú báwọn bàbá àti ìyá mi ṣe kú. Mi rò pé ọjọ́ orí bàbá àti ìyá mi ju tèmi náà lọ tán fi kú. Bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀gbọ́n tí mo níwájú, ọmọ 5 ni ìyá àti bàbá mi bí. Nínú àwọn 5, 3 ti di olóògbé nínú wọn. 3 ti dolóògbé? Àwọn ọmọ mẹ́ta tó kù náà tán dolóògbé náà, ọrùn mi ló wà, èmi mò ń tọ́jú wọn. Láti ìgbà tí ìyá àti bàbá ti kú, àdágbé àdáfà ni. Àwọn tó dúró náà, ẹ̀gbọ́n bàbá mi tó tún tọ́jú wa, òun náà tó fò sánlẹ̀, òun náà tún jọ́lọ̀ nípè. Láti ìgbà yẹn, bí kí n ṣe alárùrù, bí kí n ṣe gbogbo ẹ̀, mo fi survive life mi. Tí mo fi débi tí mo dé lénìí, ló ń dùn mí pé irú èmi kọ́ ló yẹ kí irú àìsàn yẹn tọ́ sí. Bàbá ní sùúrù, ẹ má kì. Inú làálàá náà ni mo là kọjá, tó náà fi gbà ṣàkóso, tèmi náà fi jẹ́ èèyàn, tí mo fi nílé lórí, tí mo ní mọ́tò, tí mo ní gbogbo. Ṣùgbọ́n inú àìsàn yìí, gbogbo ẹ̀ ti ń tán lọ. Gbogbo ọmọ Nàìjíríà ẹ ṣàánú fún mi. Ẹ má kì nínú. Ẹ ṣàánú fún mi. Àánú ni mo béèrè fún. Ẹ má kì. Ẹ pẹ̀lẹ́ bàbá. Bàbá, ká gé owó yìí ní kúkúrú èdè, over 25 million ẹ nílò láti parí gbogbo nǹkan tí ẹ fẹ́ ṣe. Bẹ́ẹ̀. Ǹjẹ́ ní ibi tí ẹ lọ, hospital tẹ́ lọ, ǹjẹ́ ṣé wọ́n sọ pé wọ́n ṣe transplant yẹn ní ìlú tí a wà yìí, lórílẹ̀-èdè tí a wà, àbí wọ́n fẹ́ fly yín lọ sí ìlú òdì kejì lọ ṣe ni, àbí ṣé wọ́n sọ pé ẹ lè ṣe ní ìlú tí a wà? Wọ́n ṣe ní ìlú tá a wà yìí, ọ̀nà méjì mo ti lọ tó jẹ́ pé tí mo ti lọ béèrè fún, tán dẹ̀ sọ pé wọ́n máa ń ṣe, tán dẹ̀ ń ṣe dáadáa. Tèmi náà sì ti ráwọn tán ṣe fún. Tí wọ́n dẹ̀ ṣì wà. Tán dẹ̀ wà tó lọ sí gbà ṣàkóso. Wọ́n ṣe ní Abuad, ní Adó Èkìtì. Wọ́n dẹ̀ ń ṣe ní Abuja. Mo ti lọ sọ́nà méjèèjì, mo dẹ̀ ti lọ make requirement. Iye tán kó máa ná mi nìyẹn. Kí gbogbo ọmọ Nàìjíríà kan jọ, kán dìde ìrànlọ́wọ́ fún mi. Kò sẹ́bí, kò sára, kò sẹ́nì kankan. Mi ò lára, Ọlọ́run mi ò lè nìyàn. Àìlénìyàn ló má bìrùn pẹ́ létí omi. Àṣejẹ́ kó jìnnà kó tó ṣàánú mi ò, kọ́rọ̀ mi má bàa dàbí ábìrùn létí omi. Gbogbo ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi. Ẹ má jẹ́ kí èmi náà kú bí àwọn òbí mi ṣe kú. Ẹ má jẹ́ kí kú bí àwọn ẹ̀gbọ́n mi ṣe kú. Ẹ ṣàánú fún mi. Ẹ ṣàánú fún mi ọmọ Nàìjíríà. Kí tó yọ̀ǹda yín ká tó máa lọ, ẹ sọ kọ́kọ́ fún mi, ẹ ní ẹ kì í tọ̀ mọ́. Kò sí tọ̀ mọ́. Ó ti tó gbà wo tí ẹ ti tọ̀ báyìí sìn? Kò ṣe pé mi ì tọ̀ rárá, mo máa ń tọ̀, but ìtọ̀ yẹn kò ṣe pé tọ̀ tó pọ̀ bíi tàwọn èèyàn tó kù. Dialysis ló máa ń fa omi lára mi. So ìtọ̀ tí ó bá wá náà, tó díẹ̀ bá wá lórí okó, inú páìpù lè tó kù àgbà lọ. Ó dẹ̀ látúnṣe wà fún gbogbo ẹ̀. Ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi. Ẹ ràn mí lọ́wọ́.
ẹ má jẹ́ n wà bákan náà mọ́ ìnira yìí pọ̀ ẹ pẹ̀lẹ́ bàbá. ẹ jọ̀ọ́. ẹ ṣeun gan bàbá, ẹ ṣeun gan. ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu àwọn bàbá wa yẹn. gbogbo ọmọ nàìjíríà a fi àsìkò yìí a fi ń bẹ̀ yín, a fi ń ràn yín kẹ́ bá ràn wọ́n lọ́wọ́. gbogbo owó tí wọ́n nílò bíi 25 million 42 million lọ ní kó mú wá fún transplant tó fẹ́ ṣe, wọ́n ti ní 70 million. nígbà tí wọ́n bá ṣe transplant yìí náà, àwọn náà máa wà lé tí wọ́n máa jẹ, tí wọ́n máa mú, tí wọ́n sì máa lò. wọ́n nílò ọ̀pọ̀lọpọ̀ owó. a mọ̀ pé àwọn ènìyàn gidi tí wọ́n nífẹ̀ẹ́ èèyàn wọ́n sì wà lórílẹ̀‐èdè yìí. ẹ jọ̀ọ́ a bẹ̀ yín, ẹ bá wọn ràn wọ́n lọ́wọ́. kọ́ tiẹ̀ ṣàánú àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ ìkókó tí ìyàwó wọn ní lọ́wọ́. ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká sọ àwọn ọmọ wọn dòkú ọ̀run. bàbá wa ṣàánú fún wọn. bàbá ẹ pẹ̀lẹ́. Mr. Ìṣọ̀lá ẹ pẹ̀lẹ́, olúwa gbọ́wọ́lé yín o, olúwa á dẹ̀ rán láàánú sí yín o, ìrànlọ́wọ́ á jáde fún yín. This is the University of Medical Science Teaching Hospital where Mr. Ìṣọ̀lá is already on dialysis that you normally do at least twice in a week. So this is the entire room, but we don't want to pick the face of the other patients, but this is the entire dialysis room of the University of Medical Science Teaching Hospital. So, thank you. Olúwa mú yín dáadáa, ẹ pẹ̀lẹ́. ìjọ Monday ẹ tún bọ̀ wá ṣe mí o, ẹ ti fìyẹn sọ́kàn. Bàbá ti ń ṣe dialysis yẹn bẹ́ẹ̀ yẹn, ẹ rí i pé pẹ̀lú owó tó tìrànlọ́wọ́ owó bá ti wà, ìyanu á ṣẹlẹ̀. Olúwa á dẹ̀ ẹ rí i pé condition yín á yí padà sí dáadáa. Olúwa bá yín tọ́jú àwọn ọmọ yín o, ẹ pẹ̀lẹ́.